sir, mo kàn ní kí n fi ní pé tó bá máa fi di ìwòye ọ̀la sá mi ní lè wá síbi iṣẹ́ mọ́ sá. Come again. I mean, tó bá máa fi di ọ̀la mi ní lè máa wá sí ibi iṣẹ́ mọ́. O ní wá sí ibi iṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ni sá. Kí ni ìyẹn túmọ̀ sí pé kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ resign. Mo tiẹ̀ ti resign ní sá. O fẹ́ resign, o dẹ̀ ti resign gan pàpà. Ẹ dúró kí nìkan tí mo ṣe fún ẹ? Kí ló ṣẹlẹ̀ gangan tó sọ pé o ò ṣiṣẹ́ mọ́? Kọ́kọ́ tí ìṣẹ̀lẹ̀ kó má bàa ṣẹlẹ̀ náà. Ṣe rí iṣẹ́ tó ń kálukú bá fẹ́ ṣe. Èmi tẹ̀ ń wò yìí, engineering ni mo kà. Wọ́n máa ń pe àwọn kan ní work hazard. Work hazard engineer ó yàtọ̀ sí ti shoemaker. Ti shoemaker ó yàtọ̀ sí ti carpenter. Ti carpenter ó yàtọ̀ sí ti doctor. Work hazard iṣẹ́ tí mo yàn láàyò òun ni tí n bá gbọ́ nǹkan pa mi. Àgúnlá, àgún tẹ̀tẹ̀, it comes with the job. Téèyàn bá ń wa ọkọ̀ lọ, tó bá ń wa ọkọ̀ lọ, mirror mẹ́rin ló wà ń bẹ̀ lẹ́yìn gíláàsì iwájú tó jẹ́ windscreen. Mirror kan wà lókè tó lè fi wẹ̀yìn, side mirror méjì wà ń bí tó lè fi wẹ̀gbẹ́. Tí o bá concentrate jù lórí mirror tó wà lókè tó fún wẹ̀yìn yẹn, ó máa jáàmù tó rẹ́yìn ló ń wò. Àbí tó bá concentrate jù lórí tapá ọ̀tún, ó máa jáàmù àbápá òsì. O gbúdọ̀ máa wo wájú ẹ. Tó bá tiẹ̀ fẹ́ wẹ̀yìn, wàá rọra jíwo ní péré padà síwájú nìyẹn. Iwájú lèmi ń kọjú sí. Wọ́n máa ń sọ kí wọ́n á ní ìpàkọ́ ògbọ́ kíni ògbọ́ ṣùtì orí ẹlẹ́gàn ṣe kíni ẹ parí ẹ̀ lọ́dọ̀ ara yín. Orúkọ mi ni Emperor Damola Olatunji. Orúkọ Emperor jáde látàrí àwọn ọ̀rẹ́ mi lọ fún mi ní orúkọ Emperor. Torí tá bá sọ̀rọ̀ máa ní ẹ wo bí ọba ìlú kan lèmi o. Sọ ma ní àbúbọ̀ ẹ wá ṣé ìwọ ni Emperor ni from there. Ó di kan máa ní Emperor wa ń bí o. Tá bá sọ̀rọ̀ bọ́ sí wa ní pé náà mi ò sìn lábẹ́ anybody o. Emperor ni mi o. Ọba lèmi náà láyé ara mi o. Mi ò lè torí pé fẹ́ jẹ màálù kí n pe màálù ń brother ọ̀sọ̀ bí orúkọ Emperor ṣe jáde nìyẹn. Tí n bá fẹ́ kà á torí mo bẹ̀rẹ̀ pẹ̀lú presenting ní NTA 10 pẹ̀lú Jarayo Martins. Tí n bá fẹ́ kó gbogbo ẹ̀ papọ̀ ti sinimá àti presenting àti gbogbo ẹ̀ tún lọ bí i 20 something years now. Mo kọ́ dákẹ́ fún yín ni mo mú fóònù mo ya fọ́tò yín ti wà mí tẹ́ ẹ̀ bá dìde sísìn kẹ́kọ̀ọ́ lẹ́yìn máa post sórí Instagram máa dá gbogbo fọ́tò sórí Instagram fún yín sìn. Ó dá fọ́tò mi sórí dágíráàmù kí ló pè mo ṣe ọ̀rọ̀ wo mo dá. kọ́mọ̀ kájẹ ní yín ni bẹ́ẹ̀ ni ẹ pàbúrò yín ẹ tún pa ọmọ ẹ tún wọ bí ẹ tún wá sunkún ẹ̀kẹ́. Bí mo ṣe feel nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ sinimá àti mo ṣe feel ìgbà tí mo kọ́ ríra mi lórí amóhùnmáwòrán. Inú mi dùn torí nǹkan tí ó wù mí lọ́kàn láti ṣe ni. Ṣé mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n ní bá ọ̀rẹ́ ní bálà ọ̀la kì í yá. Ẹni tí mo ti pàṣẹ wọ ìdí eré orí ìtàgé tí ó jẹ́ bí mentor mi bí ẹ̀gbọ́n mi bí ọ̀gá mi Olúwayọ̀mí Olúwarótìmí Fáṣíláńsọ jẹ́ èèyàn tó jẹ́ pé ó lóye gan. Tó bá ń bá mi sọ̀rọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ òye ni. Ìgbà tí mo ríra mi lórí amóhùnmáwòrán tí mo ríra mi lórí tẹlifíṣọ̀n inú mi dùn ṣùgbọ́n wọ́n máa tó fẹ́ pé má yọ ayọ̀ pọ̀rọ̀ tó bá celebrate ẹ̀jùn á bẹ́ pé ṣé o ti débi tó ń lọ yẹn. So inú mi dùn ṣùgbọ́n mo pa mọ́ra torí mo láfojúsùn ibi tí mo fẹ́ dé àti ibi tí mo ti ń lọ. Àwọn tí mò ń fojú sùn àbí àwọn èèyàn tí mò ń wò bí àwòkọ́ṣe wọ́pọ̀ Olúwayọ̀mí Olúwarótìmí Fáṣíláńsọ Fúnṣọ́ Adéolú Antalaniyan wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èèyàn tí wọ́n ti làmìlaka nídìí iṣẹ́ yìí àwọn èèyàn tí wọ́n mú ẹ̀kọ́ tí lèyìnbó ń pè ní education tí wọ́n mú papọ̀ mọ́ iṣẹ́ yìí tí ó wá jẹ́ kí wọ́n tayọ nídìí iṣẹ́ yìí tí ó jẹ́ pé gbogbo àti bá dẹ̀ jókòó tí wọ́n mo máa ń rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ nídìí iṣẹ́ àwògbò wọn pátápátá ni àwọn tí mo wò bí àwòkọ́ṣe. Èmi fúnra mi wá láfojúsùn pé ibi tí mo ń lọ rè tí máa bá fi lo iye ọdún báyìí mo gbọ́dọ̀ ti àtẹ́ nìkan báyìí tí máa máa dé level báyìí mo gbọ́dọ̀ tún ṣe nǹkan báyìí tó jẹ́ nǹkan tí mo dáṣe fún wa.
mo ríra mi níbi ibi tí mo ríra mi níbi ọdún 5 sí 10 ẹni ibi gíga ni ibi tí orí ń bẹ́sẹ̀ rè orí ló mọ̀ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kíni ó plan ara ẹ̀ mo ń plan ara mi mo lè ríra mi ní ibi tó ga ní ìpele tí ọkàn mi ń dà níyàn fún. Ṣeré tí mo bá ní àǹfààní láti tún àwọn kọ̀ọ̀kan ṣe nídìí iṣẹ́ sinimá àwọn nǹkan tí ó wù mí láti tún ṣe pọ̀ tí mo dẹ̀ rí pé mo láǹfààní yẹn díẹ̀ mo dẹ̀ make sure pé mo lò dáadáa láti tún àwọn kọ̀ọ̀kan yẹn láti tún ṣe. Ṣeré iṣẹ́ sinimá pàápàá lórílẹ̀‐èdè yìí ó jẹ́ṣẹ́ tí olóyìnbó máa ní ó wà lucrative. It's a very very lucrative business. Ìjẹ́ tó pé téèyàn bá ṣe àlùbáríkà pọ̀ ń bẹ ire wà ń bẹ owó wà ń bẹ iyì wà ń bẹ ọlá wà ń bẹ. Ṣùgbọ́n bí a ṣe ń ṣe ní apá ibi ó jẹ́ kó dàbí pé kò sí ìbáwí ó dàbí kéèyàn kọ́lé ńlá ni kó wá kó góòlù sínú ilé ńlá yẹn kó wá kọ̀ láti ṣe géètì àbí kó kọ̀ láti ṣe fẹ́ǹsì káàkiri sílé yẹn. Ṣé mọ̀ pé àtajá àtẹran àtolóńgbò àtẹ̀kúté wọ́n máa wọlé wọn kálukú àjí tiẹ̀ á dẹ̀ máa lọ. Wọ́n máa ń sọ kinní kan lẹ̀ Yorùbá wọn ní tí ọmọ àlè bá wà nù ilé kan pé tí ilé kan bá ń tòrò wọn lọ́mọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà. Ṣe rí nídìí iṣẹ́ sinimá òde òní ọmọ àlè wà ń bẹ ọmọ ọkọ wà ń bẹ ọmọ àlè ń bá wa gbé ọmọ ọkọ ń bá wa gbé ará àdúgbò náà tún bá wa gbé tó fi jẹ́ wípé a rí pé ọ̀pọ̀lọpọ̀ wá hùwà ń gbà míì a kàn rò pé ṣé lè náà dẹ̀ mọ̀ tó ń ṣe ṣá. Wọ́n ní ọmọ onílùú àtẹ̀jẹ́jẹ́ àjòjì àtẹ báṣabàṣa. Ìdí iṣẹ́ sinimá lóde òní kò sí gate anybody akànjí láàárọ̀ akàn ló náà fẹ́ máa ṣe sinimá ni àwọn èèyàn ò lọ kọ́ ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni formal education àwọn tó lọ kà nílé ìwé gíga ọ̀tọ̀ làwọn yẹn àwọn kan wà láǹfààní àti lọ sí ìwé gíga nìyẹn àwọn kan tún kọ́ lábẹ́ àwọn kan ṣe mọ̀ pé ẹni tó bá lókun dì bó ṣe máa wá yàtọ̀ ẹni tó lọ kàǹkan lọ́dún 5-6 nílé ìwé gíga a rò pé mi gbọ́dọ̀ wà bákan mi gbọ́dọ̀ bá kíní jẹ́ mi gbọ́dọ̀ dójú tira ìmọ̀ àtàwọn tí wọ́n kọ́ mi níṣẹ́ yìí ṣùgbọ́n èèyàn kan lẹ́yìn dooms mo ti dé èmi náà ṣe sinimá ni torí ẹ̀bẹ̀ tí wàá wo news máa bẹ̀ kan gbọ́ ọmọ kan ṣaṣẹ́wó ń bì kan wọ́n ló ní sinimá ni ọmọ kan jalè ń bì kan wọ́n ló ní sinimá ni torí pé kò sí fence kò sí gate a ò gate ara wa gbogbo èèyàn ló ń ráàyè wọlé so I was prone to so many disasters. Àjọ wà tó ní ṣe pẹ̀lú sinimá àti gbogbo ẹ̀ ní Nàìjíríà wọ́n lé ní 21 tí mi ò bá ṣe mistake ó pọ̀ ìbá ṣe ní NANTAP ní NTP ní TAMPAN ní oríṣiríṣi AGN díjẹ oríṣiríṣi tó pọ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ṣe rí kinní kan wà ẹ jẹ́ ká fi banking industry ẹ jẹ́ ká fi ṣàkàwé ṣe òkúgbà kan wà ní Nàìjíríà ní orílẹ̀-èdè tàwa ní tí ó jẹ́ pé báǹkì pọ̀ káàkiri ẹ bá débí kinní kan bank tó bá débí tọ̀hún bank kinní kan bank nígbà tó yá ìjọba ní ó dáa o gbogbo ẹ̀yin báǹkì o kẹ́ tó lè ṣiṣẹ́ báǹkì o gbúdọ̀ ní kí wọ́n tó ń pè ní capital base wọ́n á ní kán lọ wá dúró owó kan wá ẹ máa kọ́ gbé owó ìsọdọ̀rẹ́ sílẹ̀ lọ́dọ̀ CBN tẹ́ ẹ bá ti rówó ìgbélẹ̀ ẹ lè ṣiṣẹ́ báǹkì wọ́n gba láńsẹ̀sì wọn àwa rí pé gbogbo àwọn báǹkì yẹn wá súnra kí wọ́n wá di bí 12 or 11 tí n bá gbàgbé wọ́n wá ń pè wọ́n ní mega bank ṣé nígbà tó tún yá àwọn mega banks yẹn náà wọ́n tún wá ń parapọ̀ láti máa jẹ́ stronger bank sórí pé kí ni òfin tó dè wọ́n wà ní industry tí ìjọba ń regulate every now and then nìyẹn kò yẹ yín ṣe rí lẹ́yìn Ọlọ́run ìjọba ló kàn regulation tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ìjọba ló lè ṣe tó lè múlẹ̀ torí òfin wà ní orílẹ̀-èdè tó jẹ́ freedom of association and expression mo lè sọ pé mo fẹ́ bẹ́gbẹ́ ṣe tó bá dé mo lè ní mi ò bá yín ṣe ṣùgbọ́n kò possible kí ni mo fẹ́ run bank láì fi ti CBN ṣe òfin wà tó dè ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni irú àwọn òfin yẹn la nílò lórílẹ̀-èdè yìí nínú iṣẹ́ sinimá láti jẹ́ kí ni láti jẹ́ kí ẹnu kóra wa láti jẹ́ kí òfin wa múlẹ̀ tí wọ́n bá ṣe òfin kan lẹ́gbẹ́ kan tí ò bá tẹ́ mi lọ́rùn mo lè kún bẹ́ẹ̀ kí n lọ ẹgbẹ́ mi tí wọ́n bá mi wí lẹ́gbẹ́ kan pé mo wà tí ò dáa mo lè gbàbọ̀ mí lọ kí n lọ ṣẹgbẹ́ mi tó má ti gbà mí ń bẹ̀ ṣe pé kò sí òfin tó múná tó dóko tó nìyẹn ìjọba nílò láti bá wa dá sí àwọn kankan ibi tí mo lọ gangan nìyẹn ìjọba máa bá wa dá sí àwọn kankan láti regulate wa tó bá regulate àwọn nǹkan yẹn fún wa àwọn ẹgbẹ́ ti wà nílẹ̀ structure ti wà nílẹ̀ already tó máa yẹ kí gini káwọn òfin ṣe gini kó múlẹ̀. Nǹkan mẹ́ta táwọn èèyàn mọ̀ nípa mi
ẹ kò sí táwọn èèyàn mọ̀ pa mi torí èmi ò láṣìírí kankan bí kankan èmi ò ní ṣùgbọ́n àwọn tó súnmọ́ mi dáadáa wọ́n mọ̀ pé mo jẹ́ ẹni tí ó ní ìbẹ̀rù Ọlọ́run mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ̀ mo dẹ̀ jẹ́ ẹni tí ó máa ń sacrifice nǹkan tó bá ní àbí nǹkan kan fún ẹlòmíràn mi ò fẹ́ kéèyàn kankan wà ní ipò ìbànújẹ́ lára ǹdẹ̀rẹ̀ àwọn tó súnmọ́ mi mọ̀ tí nǹkan bá ń ṣe ọ̀rẹ́ mi kan àbí nǹkan ṣe tí mo mọ̀ kan mo lè fi tèmi lẹ̀ kí sáré gbọ́ tẹ́ni bá ti wà okay àmọ́ okay lèmi ṣeré nìyẹn. àmọ̀ràn mi fún àwọn tó wà nílé ni pé gbélé wípé wádìí gbogbo dájú kò sì dòtítọ́ rẹ̀ mú ohun tí a bá fẹ́ ṣe láyé ẹ jẹ́ kí a fi òótọ́ ọ̀nù ṣe ohun tí a bá dẹ̀ fẹ́ wù níwà tó máa pa ọmọlàkejì wa lára ẹ má jà wù níwà torí ilé ayé yìí ti ní gbogbo tó bá fẹ́ dà láyé mo lè wìkì mo lè sọ mo lè ṣe gbá mo lè ṣàwọ́ mo fẹ́ ra gbá mo fẹ́ ra wo nígbà tẹ́mi wà ní ẹ jẹ́ ká tọ́jú ẹ̀mí ara wa ká tọ́jú health wa ilé ìbò ní health is wealth ẹ̀ tí ẹ̀mí ẹ̀ wà láyé ló ń da nǹkan gbogbo tẹ́ bá fẹ́ ṣe láyé ẹ tọ́jú ẹ̀mí yín ẹ tọ́jú ara yín ẹ fọlọ́run síwájú eré o àtayọ̀. Let me guest room fún ọkọ sọsọ bẹ́ẹ̀. Kó ọ̀gá mi lọ sùn guest room. Irọ́ ìyẹn kù díẹ̀ káàtó. Èmi wò pé kó ọ̀gá mi lọ sùn master bedroom wa. Master bedroom wa lórí matrimonial bed wa. ẹ yọra lé kí n tó lọ ẹ jẹ́ mo kí ní ìtàn. èmi rọlé nìyẹn o orúkọ mi ni Emperor Damola Olatunji ẹ máa wo Orisun TV ẹ ṣé. ayé mi tí wọ́n bá jẹ báyìí. tó bá wá kọ́ntínú pẹ̀lú wáàṣì ìwà àràdàdà tóhun tó gbé ẹ lọ́gbà ẹ̀wọ̀n tó bá kọ́ntínú pẹ̀lú ẹ̀ ayé ẹ̀ṣẹ̀ máa wá bàjẹ́.